ẹ káàárọ̀ mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin tẹ́ tí mo jùlọ mo kí ẹ kú ojúmọ́. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tí mo dálẹ̀ irú ẹkùn security network ni orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú tẹ́ jù mí lọ àtẹ́tẹ́ mi náà jù lọ tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti flush gbogbo onú rìsáàfù wa because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí wọ́n gbalẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn díẹ̀ pé kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Yorùbá gan fararọ́ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni omi ti di bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹni omi. So ẹ má jẹ́ ká fàyè gba àwọn criminal olóṣèlú tó ń kó àwọn terrorist sí abẹ́ torí terrorist lẹ́ni tí máa ń pààyàn tí ń jiyàn pé terrorist ni so you understand ó lè mọ jẹ́ Fúlàní nìkan gan so ti anybody tá a bá ti bá nínú reserve wa criminal ni wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú òlu wa mọ bọ́ǹgbòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lé ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú reserve tiwa nílẹ̀ wa kẹ wá mọ pàwá kẹ mọ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo yẹn brọdà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí kùkù kan kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ja ẹ̀sìn Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun lé mi bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ẹ jẹ́ ká fèsì àwọn terrorist tó ń pa àwọn èèyàn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa so ìyẹn ni kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kan náà jọ ń gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́ ọ̀bẹ wa so irú ẹkùn security network ni mo dá sílẹ̀ mi ì lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan sanwó fẹ́ni kankan so àdè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́pẹ̀ wọn wọ́n connect mọ́ coordinator local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọmọ bá sí apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù onífẹ́ ó tú là wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu reserve wa pátápátá anybody tá a bá ti bá nu reserve wa criminal yẹn kí ló ń wá nu reserve wa òṣèlú náà ń lo àwọn tí lè ń bẹ́nu sẹ́yìn tó ń bẹ́ndì òṣèlú yẹn wọ́n fẹ́ fi gbàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè gbàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé ńgbà táwọn kan ti ṣe tí wọ́n tán ṣe second time kọ̀sẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n bí i nígbà tó mọ̀ rọ̀ wá ẹ dákun ẹja àjọpọ̀ sọ́wọ́pọ̀ irú ẹkùn security network ni orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president tó dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbọ́ fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí bẹ́ẹ̀ kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá ó free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi kì í ṣe mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan bẹ̀ so tí yẹn sábà wọnú gbó àlèmọ́ sí ara ìṣe fídíò tó lójogun là ń lọ but ní gbòòrùngbà tá a bá ń lọ gbogbo owó rí wa àdẹ̀mọ́ sí ní state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos torí wọ́n ti wà wọ́n àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jọ ní jáde Ìkòròdú tọ́ni kọ́ mọ̀ síbẹ̀ àmú gbogbo wọn àdẹ̀mọ́ àwọn tá a bá mú tá a bá rí pé ó ṣe kíní àfa àwọn oníjọba lọ́wọ́ Ọlọ́run níjọba jẹ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà sọ̀fọ̀ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́.